ètò Ijiroro Owuro ló tún gbòde. ètò yìí ló ń bí wọ́n lè kí n káàbọ̀ kí n tún máa fi kí n fẹ́ kú àwọn ojúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò Ijiroro Owuro. ètò yìí ló ń ìlànà ṣẹ́gbọ́n. gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti ọ̀fà society. pẹ̀lú Ola Onabajo lórí Startimes television Yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá yín ẹ máa yí gòrò ẹ máa wo Startimes. Ọlọ́run tí a kò lè dá dúró bèbí àwa gbé yín ga ni Ọlọ́run tẹ́nikẹ́ni ò lè ṣí nípò padà àwa ṣe yín lọ́ba ni bàbá mi tá a kò lè dá dúró bèbí àwa gbé yín ga ni àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run tẹ́nikẹ́ni ò mọ̀dí rẹ̀ àwa ṣe yín lọ́ba ni gbanigbani tí a sáyà ọ̀rọ̀ mọ́ níṣẹ́ fàyà tí ọkùnrin ogun alápá kábíkábí Ọlọ́run tó dá gbogbo wa tẹ́nikẹ́ni ò dá bèbí àwa gbé yín ga ni Ọlọ́run àná Ọlọ́run òní bàbá mi tó lọ kọrin kése àwa gbé yín ga ni Ọlọ́run títí jọba káyé ó tó wà bàbá mi tí ó mọ ọjọba nígbà táyé ò bá sí mọ́ àwa gbé yín ga ni bí ìgbín nìkìn awúwo má ṣe é gbé àwa gbé yín ga ni Ọlọ́run tẹ́nikẹ́ni ò lè dá dúró àṣẹ ọlọ́ba sáà mọ́ ọjọba lọ a ó mọ yàn ní lójoojúmọ́. Ọlọ́run tá lè dá dúró Ọlọ́run tẹ́nikẹ́ni ò mọ̀dí rẹ̀ àrí ìró àlá olódù ọmọ àrè Ọlọ́run tó ti wà káyé tó wà Ọlọ́run tí ń jọba lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run tí ó tún máa jọba nígbà táyé ò bá sí mọ́ ẹkùn ọkọ̀ Fáráò ẹkùn ọkọ̀ òkè àrá ńlá àrí ìró àlá ìwọ nìkan náà láwá kì tá a wá kí o tá à ń gbéga lọ́jọ́ tẹ̀ní tá à sọ pé Ọlọ́run tá a lè dá dúró kò sẹ́ni lè dá ọ dúró nítorí kò tiẹ̀ sẹ́ni mọbi tó o dó sí láfi sọ pé yá dúró bẹ́ẹ̀ ń bo ọmọ bàbá ta níjẹ́ gbé náà wojú rẹ̀ ń bo ọtí ìbí onítọ̀hún mi ìṣèrò pé wọ́n sì lè bi irú ẹni bẹ́ẹ̀ wọ́n bá ṣe ń gbé ọ̀gá tá à ń yàn lógo nítorí ribiribi tó ń ṣe nínú ayé tiwa kí n máa fi eléyìí náà kí n máa fi kí yín kó àmójúbà àkọ́tún ètò Ijiroro Owuro lọ́jọ́ tèmi lórí Startimes television Yorùbá àti yín orúkọ tèmi Ola Onabajo ayọ́lúwà ṣe ńlá fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ó kọ́ mọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ṣe ti rí ẹ ti mọ̀ pé tí n bá ti dé sórí ètò báyìí èmi nìkan kọ́ ni máa ń dé èmi àti èkejì mi náà làjọ máa ń dé àgàgà ní àwọn àyájọ́ ọjọ́ tá a wà yìí ọjọ́ tó jẹ́ pé ẹ lè rí ẹni méjì èmi àti èkejì mi náà àfi tá a bá tún ní àlejò ẹ mọ̀ nílẹ̀ ìyàwó. àwa nìyẹn o àwa nìyẹn o àjọ ń kíra wa káàbọ̀ sórí ètò yìí. ojú tó ń sọ̀rọ̀. bó ṣe ń sọ̀rọ̀ náà ni ọlá ó pọ̀ kí ló dé kí ló dé má ṣe bàbá yìí lè ṣe kí ló ṣẹlẹ̀ rọra máa mú sọ́fúrí náà ẹni pé ẹ sọ pé gist mi shouting wà ní wíkẹ́ndì yìí báńkì àwọn ará ilé kí ara ilé ní ẹnu serious ṣó mọ̀ pé special edition lè ní ṣé ọ̀nkú fẹ́ wá gbé ẹ jáde lẹ́yìn ètò lẹ́ni àbí plan kan wà fún weekend ṣe weekend you know torí nǹkan tó kó wálé ni yóò dẹrù Ọlọ́run ṣé tòótọ́ mi ìsúnmọ́ ẹ̀yìn bá ní o gbà síbẹ̀ mo ti gbà lọ́kàn mo ti gbà
ẹ̀yin tí wàá káàkiri gbogbo ibi tẹ́ tí ń wò wá lówùúrọ̀ yìí gbogbo yín náà la tún kí akínyín láké akínyín lóko akínyín ní ọwọ́ ọ̀rọ̀gún àga gbogbo yín pátápátá la kí ní ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire níbi tí wọ́n ti ń sọ ilẹ̀ Yorùbá ní ilẹ̀ ọmọ Oòduà bákan náà gbogbo ẹ̀yin tí a ń tiwa lókè òkun ṣé wọn pa àwọn òyìnbó náà ń wò wá. bẹ́ẹ̀ ni káàkiri. ó yà mí lẹ́nu lọ́jọ́ kan sí èèyàn kan fi clip kan sí orí social media tí wọ́n ń ṣe àwọn bíi black American comedy yẹn ṣá lẹ́yìn yẹn ní gídékèdé wọn náà dúró dégédé kan alága ìjókòó I'm telling you. àwọn alága ìjókòó. ló ń analyse ẹ̀ níbẹ̀ pé àmúyẹ tó yìí ni àyẹn nípa àwọn aláwọ̀ funfun gan bẹ́ẹ̀ ni wọ́n ń wò wá wọ́n fẹ́ gbédè wá tí ò bá rí bẹ́ẹ̀ ni. gbogbo ibi tí wọ́n bá ti ń lo Startimes decoder gbogbo wọ́n ti ń wò wá. so gbogbo yín pátápátá la kí o ẹ ṣeun ẹ kú àdúró tiwa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà lórí gbogbo social media handles wa pátápátá ìyẹn lórí ẹ̀rọ alátagbà wa la kí lẹ́yọ kọ̀ọ̀kan TikTok, Facebook, Instagram, Twitter, YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ ṣé lọ́lọ́kan òjọ̀kan iná ò ní tọ́wọ́ yín láṣẹ Èdùmàrè. Yetunde Adeyemo lórúkọ tèmi màmá pè mí lọ́mọ Olóńdó òkè àgbẹ̀ àkókò ọmọ àgbógbó mọ̀jà ọmọ àtòrí ìlẹ̀kẹ̀ dólùkọ Ọ̀yọ́ ọmọ wàá ọmọ wò ó ọmọ wàwà wówó ọmọ méjì káyẹ̀nà bí ọkọ dúdú yẹmí lórúkọ bàbá tó bí mi lóńdó mo tún wá lọ ń ṣàyà wọn lómú Èkìtì ẹ̀yin ìyá ọkọ mi àti bàbá ọkọ mi lùkàlùkà yín òkun ẹ̀yin bàbá mi àti màmá mi lóńdó ẹ̀mẹ̀ǹjọ ẹ má bá wa ká lọ láàárọ̀ yìí lórí ètò ìjíròrò òwúrọ̀ special edition pẹ̀lú Ọlá àti Ayọ̀ngbénu. special edition tó sọ̀rọ̀ nípa ìdílé tó sọ̀rọ̀ nípa ìgbéyàwó tó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ láàárín ọkùnrin àtobìnrin torí àwọn èèyàn tẹ̀ máa ń béèrè pé ṣé ọ̀rọ̀ àwọn tó ti ṣègbéyàwó nìkan ni mo ní rárá àti ẹ̀yin náà tẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń kó ẹrù sọ́kọ̀ láti wọnú ìgbéyàwó. èyí tá tiẹ̀ ṣe tó kọjá yìí gan àwọn tó fẹ́ bọ́ sójú ìgbéyàwó ni a tún máa ń sọ tòbí àti ọmọ gan parenting. bẹ́ẹ̀ ni tó ṣàǹtí ń sọ̀rọ̀ nípa ìdílé tó sọ̀rọ̀ nípa ìgbéyàwó tó sọ̀rọ̀ nípa nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ láàárín ọkùnrin àtobìnrin eléyìí tó túmọ̀ sí pé gbogbo wa pátápátá ló wà fún kò yọ ẹnìkankan sílẹ̀. ìjíròrò òwúrọ̀ a máa ń sábà ṣe ní ọjọ́ Ẹtì bẹ́ẹ̀ni Friday jẹ́ ká sáré yànnà náà kí la máa pe accusation ní Yorùbá. wọ́n pe àkíyèsí wa sí. àwọn ọkùnrin àwọn bàbá wa wọ́n máa ń ní ọkùnrin nìkan lè ń bá wí lórí ètò rárá o gbogbo ènìyàn pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà pàápàá jùlọ ọmọdé tó bá ṣàtìníṣe pàápàá jùlọ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ ohun tí n tó ń gbé wá síwájú wa ni. èmi tẹ̀ máa ń dá wọn lóhùn torí nígbà tí wọ́n pe àkíyèsí wa sí yẹn inú mi dùn pé àjọ wà bẹ́ẹ̀ níbẹ̀ ni mo dẹ̀ wá dá nìyẹn lóhùn wípé ibi tó fì sí lọ́wọ́lọ́wọ́ tó ń fì sí dùgbẹ̀dùgbẹ̀. òun ló jẹ́ kẹ́ ẹ máa rò bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá ṣe ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá ti nà ní pọ̀pá. bóyá ọ̀rọ̀ yẹn bọ́ ọkùn yẹn wí gan-an. gbogbo nǹkan tóbi tó náà ló jẹ́ wa sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a bá ti nà ní pọ̀pá gbogbo ibi tó bá ti ta sí. táyà bomi àtọ̀ṣẹ́. ẹ má jẹ́ ká máa mú pé àbí ẹ̀ ń bínú àbí kíní tàbáwa nọ́mbà wí ẹ̀ kàn jẹ́ ká kàn máa ṣàtúnṣe ni ẹjọ́ káwùjọ wa lè gún náà. nítorí tá a bá mẹ́nu kúrò ní apá bí tá a sọ tá a wò pé ẹ̀yin máa sọ pé ẹ̀yin là ń bá wí. àbí tàmẹ̀dù á sọ pé ọ̀nà ń bá wí. á jẹ́ pé àní lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ni bó ṣe yẹ ká máa sọ. àní ṣiṣẹ́ wa iṣẹ́ wa dẹ̀ là wá ń ṣe iṣẹ́ tẹ gbélé wa lọ́wọ́ náà là ń ṣe. ó fẹ́ dákun ẹ má bínú gbẹ̀yìn tẹ̀ súnmọ́ wa ẹ má tiẹ̀ rò pé ẹ̀yin là ń bá wí. àbáyàn wí ọ̀rọ̀ mọ́ràn tá a máa fi ṣíra wa létí inú lóòrò ènìyàn òun la máa pè àkórí ẹ̀ ní ìgbọ́ràn nínú ìgbéyàwó. Ó ṣe pàtàkì ó ṣe kókó ọ̀pọ̀lọpọ̀ ìgbà láàrin lọ́kọláya mo máa ń rí nínú àwọn research tá a ti ṣe ọkọ àtìyàwó wọn ń sábà gbọ́ràn síra wọn lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa sọ fún ọkọ ẹ̀ pé ẹ má ṣe kíní yẹn jẹ́ ká ṣe báyìí jẹ́ ká ṣe báyìí kí ló mọ̀ ọ̀rọ̀ obìnrin ló ń sọ yẹn ọ̀rọ̀ obìnrin ló ń sọ àárọ̀ nìkan bí màá ṣe nìyẹn
ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó dẹ̀ jẹ́ pé àmọ̀ràn yẹn àmọ̀ràn tó dáa ni gidi. bẹ́ẹ̀ bó ṣe ká má sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà lọ́pọ̀lọpọ̀ ìgbà wọn ń gbọ́rọ̀ bí atọ́kọ bá sọ̀rọ̀ èmi tẹ̀ wò pé kí n tẹ̀ kọ́kọ́ sọ pé kí ló máa ń fà á nú ṣé torí àtijọ́ ríra wa fín ni àbí kí ni ìwọ rò pé ó máa ń fà á tí lọ́kọláya ò fi ń tètè gbọ́rọ̀ síra wọn lẹ́nu. Olóyìnbó ní familiarity brings contempt, ìyẹn ni pé tá bá ti wà pẹ̀lú ra wa tá ti ríra wa tán àrífín ó máa wọlé. Yorùbá tún wá ní pé wòlíì gan kì í níyì nílùú ẹ̀ nínú ilé ẹ̀ bọ́rọ̀ ọkọ àtìyàwó ṣe rí nìyẹn nílọ́lá nílùú ẹ̀. So àtúnṣe tó yẹ ká ṣe ni pé ní gbogbo ìgbà kí tá bá add value sí ara wa kò ní máa sí àrífín ṣe mọ̀ tá bá add value síra wa nínú ìgbéyàwó tí value tèmi ìyẹn iyì tó wà lára mi ọgbọ́n ìmọ̀ àti òye tó wà lára mi tó lọ sókè tí tọkọ náà tó ń lọ sókè tá dẹ̀ fi ìwà ìrẹ̀lẹ̀ kún téèyàn kan ò rí pé èèyàn kan ga jù èèyàn kan kò ní irú nǹkan báyẹn ó máa ṣé nínú ìgbéyàwó gan ṣó tiẹ̀ yẹ kéèyàn kan máa wò pé ẹnìkan ga jẹ ẹnìkan lọ nígbà tó sọ pé what God has joined together ẹ ti dẹ yọ kan let no money let no position let no qualification let no stardom put asunder. àfikọ́ lọ ràn wá lọ́wọ́. ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi tí ò rò mọ̀ ń pé Ọlọ́run máa gbé òun débi tí òun máa dé nígbà tó wá wọnú ìgbéyàwó tó wá débi tó dé ó wá fojú wò pé kí tiẹ̀ ló dé gan tóun fi fẹ́ lágbájá ọkùnrin míì náà àwọn wò pé lẹ́fù ti ṣe yìí pé ó ti gbàgbé àti bẹ̀rẹ̀ wá pé nígbà tóun wọnú ìgbéyàwó yẹn tán láyé òun nítumọ̀. Ó máa ń tèkè àwọn ọkùnrin míì ó máa ń sábà ń ṣẹlẹ̀ fún obìnrin máa ń sábà ń ṣìwàwù tí ògo bá dé. Ó máa ń tèkè ọkùnrin míì tó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ gidi láti pe ìyàwó ẹ̀ jókòó pé mi ò fẹ́ ìgbà tí mo fẹ́ rántí ìgbà tí mo fẹ́ o ìgbà tí mo fẹ́ báyìí ló wà o so má rò pé torí pé ohun tó wà lọ́wọ́ ẹ yìí ni mo ṣe fẹ́ o rántí pé mo ti fẹ́ nígbà tó ti dámọ̀ kankan tó ọrùn ẹ̀ sì mí tó ń mì lóńgbólóńgbó tó wọ́gàn sí tó fẹ́ mú yàrá já sí. So òun ló fi jẹ́ ká máa pe àkíyèsí wá sí òun ní humility yẹn ló ṣe gbúdọ̀ wọlé. bóyá ká wulẹ̀ sọ wípé humility nínú ìgbéyàwó náà a máa mẹ́nu bà ní kò pẹ́ nítorí pé ó ṣe pàtàkì ó ṣe kókó Ọlọ́run máa kọ́ wa mọ̀ ṣe. ìgbéyàwó tí a bá fẹ́ kó pẹ́ kó dùn kó dẹ̀ tún pẹ́ humility àtọkùnrin àtobìnrin ó ṣe pàtàkì. ṣùgbọ́n nǹkan tá à ń sọ lẹ́nu ni ìgbọ́ràn nínú ìgbéyàwó à ń wò pé kí ló máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ ìgbà bóyá ká sọ pé bíi 60% àwọn ọkùnrin ni wọn kì í tètè gbọ́ràn sí àwọn obìnrin lẹ́nu máa ń kà kún pé torí ọ̀pọ̀lọpọ̀ àwa obìnrin tá a jẹ́ ọmọdọ̀ àgbà tọkọ wa bá sọ̀rọ̀ a máa gbọ́. bẹ́ẹ̀ ni ká má fi ṣègbè òun ni mo ṣe ń sọ àwọn obìnrin tó ń gbọ́ràn wà o mi ò sọ pé kò sí o. ó pọ̀ mi ò sọ pé kò sí. tọ́ bá ti lọ pààrọ̀ gidi gbà tán ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi ló ti lọ ralẹ̀ tọ́pọ̀ ẹ̀ ò ní pé kó rà ọkọ mi náà lè ní lọ́wọ́ ń tòótọ́ o bẹ́ẹ̀ni but àwọn míì tọ́pọ̀ wọn ò ní lọ́wọ́ tó yẹ pé àìgbọ́ràn àti àfojúdi ni wọ́n fi ṣe tó yẹ pé wọ́n pàpà kábàámọ̀ nìkan. wọ́n kábàáràn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó tẹ̀ ti di ẹni tí ò lọ́kọ mọ́ nítorí àìgbọ́ràn kékeré torí àìgbọ́ràn kékeré ayí sí ńlá á wá di nǹkan tí apá ò wà ní ká mọ́. mo ti rẹ́ni tí ìyá ọkọ ẹ̀ àti ìyá ẹ̀ wọ́n gbà nígbà tí ọkọ ẹ̀ tó lọ fẹ́yàwó mi kékeré wọ́n gbà ìyá tiẹ̀ náà lọ́wọ́ sí pé ó tó kán fẹ́yàwó lé nítorí aláìgbọràn ni nítorí pé kò gbọ́ràn rárá. pé ọkọ ti sọ pé má ṣe lé má ṣe tọ̀hún má ṣe gbá má ṣàwo kò gbọ́ ẹ dákun gbogbo ibi tá a wà pátápátá tá a ti ń gbọ́ wa ìgbọràn nínú ìgbéyàwó nǹkan tó ṣe pàtàkì láàrin lọ́kọláya bá jẹ́ pé ọkùnrin náà ni ìyàwó ẹ̀ náà ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ni torí tí mo yẹ sọ pọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wọn kì í fẹ́ gbọ́ràn
sí àwa obìnrin lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ wọn náà lọ́dẹ̀ máa ń kábàámọ̀ bọ̀ gbẹ̀yìn níbẹ̀. obìnrin dẹ̀ láṣẹ lẹ́nu gbà mí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ̀ rí obìnrin ti rí síwájú kábọ̀ nítorí pé gan àwọn obìnrin àwa nìyá ayé. ẹ já lọ dé òkè lọ́hùn náà tá a bá fi máa padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television Yorùbá tí fún afẹ́nẹ́tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa Ọlá àti Ayọ̀ náà lájọ wà lójú móhùnmáwòrán yín lóòrè ní ẹ ti mọ̀ pé tẹ́ bá ti rí Ọlá ẹ máa rí Ayọ̀ ẹ bá sì ti ráyọ̀ dandan ni kẹ́ ẹ rọ́lá bẹ́ẹ̀ ni gbogbo ẹ gbúdọ̀ pé papọ̀ ó gbọ́dọ̀ pé pọ̀ ẹ ní rí láàbọ̀ ọlọ́ngàn tó ta complete package lọ́lọ́run fún mi. in fact total package ni. bẹ́ẹ̀ ni a sì kí n kú ojúmọ́ ayọ̀ ojúmọ́ oyin bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ̀ tí mo pé tẹ́ bá ti rí àwọn méjì ní àyájọ́ ọjọ́ tá a wà yìí a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa tó ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí la ṣe lè mójútó tí òkò pẹ́ǹtùká ò ní tètè máa bọ́ sí àárín ìgbéyàwó wa ọ̀kan lára àwọn ọ̀rọ̀ náà la tún máa mú sẹ́nu lóòrè ní èkejì mi mo ń wò pé ká sọ̀rọ̀ nípa àtẹnumọ́ nínú ìgbéyàwó bóyá láàrin lọ́kọláya ìṣọ̀dọ̀ ọkùnrin ni o ìṣọ̀dọ̀ obìnrin ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé irú àwọn àkòrí báyìí a máa ń fi ojú fò àpò tó nǹkan bẹ́ẹ̀ dẹ̀ rèé ó tó mẹ́wàá ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti forí ṣánpọ́n nípasẹ̀ àtẹnumọ́ jù bóyá obìnrin ló látẹnumọ́ ni bóyá ọkùnrin ló látẹnumọ́ ni àtẹnumọ́ yìí ni ṣáá kíyàwó yín má lè ṣẹ̀yìn tẹ̀tẹ̀ dá dúró ná kí láti ẹ̀ ń pè látẹnumọ́ nínú ìgbéyàwó àtẹnumọ́ kò ìwà èèyàn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dẹ̀ ní àtẹnumọ́ jẹ́ pé ìwà yẹn ti wà ní ara wọn láti lẹ̀ títí tó fi wọnú ìgbéyàwó tíyàn bá dẹ̀ ti di ọ̀rọ̀ lọ́kọ-láyà àtẹnumọ́ á jẹ́ pé èèyàn ń tẹnumọ́rọ̀ kan bóyá ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ látọdún gbọ́n tó jẹ́ pé ẹni yẹn gan bóyá ọkọ ló hùwà àìdá tí ìyàwó dẹ̀ jẹ́ alátẹnumọ́ tó dẹ̀ pé wọ́n ti sọ̀rọ̀ yẹn wọ́n ti yanjú ẹ̀ tó jẹ́ pé ọkọ gan ń wò pé ìwà tóun dẹ̀ wù yìí kò dá nítòótọ́ tó ti kábàámọ̀ lórí ẹ̀ ìyàwó àti tó dẹ̀ ti tán ló nígbàgbọ́ pé ó ti tán àwọn ti sọ ṣùgbọ́n ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún márùn-ún a sì máa reverse back dwelling in the past a sì máa tẹnumọ́ bẹ́ẹ̀ náà ló ṣe lọ́jọ́ yẹn náà máa sọ bíi pé àná ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló ṣe lọ́jọ́ yẹn bó ṣe lọ́jọ́ yẹn nìyẹn èyí tó ṣe nìyẹn gbẹ̀ yẹn lọ́jọ́ yẹn nìyẹn tó ṣe dùn mí gan tó ṣe ṣe mọ̀ tó bá tẹ̀ wá yá gan kò tẹ̀ wá níjọ ara ilé kejì lójúmọ́ kò tẹ̀ wá níjọ lójúmọ́ ṣó tẹ̀ rí ọ̀rọ̀ àtẹnumọ́ tá à ń sọ yìí dwelling in the past yìí èmi ń wò pé ọ̀rọ̀ tó yẹ ká máa mójútó dáadáa nínú ìgbéyàwó ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ bóyá obìnrin míì àbọ́kùnrin ibi tó bá ti kọjú sí báyìí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ló yẹ pé wọn ò ní ayọ̀ láti àárọ̀ títí dalẹ́ rí nítorí ìwà àtẹnumọ́ lọ́dọ̀ bóyá ọkọ àbí lọ́dọ̀ ìyàwó tàbí lọ́dọ̀ ìyàwó obìnrin míì bóyá ó ti hùwà kan sẹ́yìn kò sẹ́ni tó pé kò sí o bóyá ó ti ṣe àṣemáṣe kan àbó ti ṣe nǹkan kan sẹ́yìn tó dẹ̀ ti bẹ̀bẹ̀ ọkọ mi ti jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ dáríjì mi o mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ o kinní kan tọ̀ká ní mo ti forgive ẹ mo ti dáríjì ẹ lórí ahọ́n tó yẹ pé ọ̀sẹ̀ méjì ò tíì pé
wọ́n ti rán létí. ṣe o rántí pé ètò ṣẹ́ṣì wà nílẹ̀ tí ò ti tàn. tí ò ti tàn. o rántí. another oṣù méjì òtútù pé wọ́n ti rán létí. ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ o. ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn o. ọ̀tọ̀ ní nǹkan tó ṣẹlẹ̀. wọ́n á tún rí fàásì yẹn. wọ́n ló jọra wọn. ó ti jọra ni. ó dẹ̀ máa ń kó rẹ̀wẹ̀sì ọkàn báyìí. irú obìnrin tí wọ́n ń ṣe yẹn fún bójú ọkùnrin náà ni ó ṣe nǹkan tí ò dáa tó ń rán létí tó ń rán létí tó ń rán létí inú ò lè dùn. bóyá a ti máa ń gbàgbé pé tá a bá fira wa sí pòsíṣàn Ọlọ́run a ní dáríjì èèyàn rárá ní dáríjì ara wa. torí pé tí tọ́lọ́run bá ń kọ orin iṣu atẹnumọ́rọ̀ kì í jóná ọgbọ́n tèmi tọ́lọ́run bá ń kọ fún gbogbo wa ni bóyá la máa ráyè yìí gbé rárá pẹ̀lú gbogbo repeated ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ni torí ẹ̀ṣẹ̀ ṣísẹ̀ntẹ̀lé tá ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ dátán lánàá dọ́dọ̀ Ọlọ́run tá a dá sọ́lọ́run tẹ́lómi bá tún ti padà dé sísìn ó tún ti máa dá sí ilẹ̀. ọlábàáyé ni Olúwa dáríjì mi mi ní ṣe bẹ́ẹ̀ mọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ bàbá dáríjì mi á sunkún àárá bàbá á ṣe Ọlọ́run á dẹ̀ ni mo yàn dẹ́ ọmọ máa lọ má dẹ́ṣẹ̀ mi. ó dàbí grandma mi kọ́lọ́ ń bá mi dẹ ilẹ̀ fún wọn nígbà ayé wọn wọ́n máa ń sọ pé ọ̀rọ̀ àwa ọmọ ẹ̀dá ayé yìí pé bọ́rọ̀ wa ṣe rí when it comes to sin ká ṣẹra wa ó ní pé wọ́n ní ẹyẹ kan wọ́n máa ń fẹ́ ẹyẹ yẹn ṣe example fún wa wípé ẹyẹ yẹn mi tẹ̀ ti gbàgbé orúkọ tó máa ń pẹ ẹyẹ yẹn wọ́n máa ń sọ ní Ìjẹ̀bú èdè Ìjẹ̀bú ló máa fi sọ wọ́n tẹ́bí bá ti ń pa á kò sí nǹkan míì tó máa ń jẹ ju ata so Ìjẹ̀bú máa ń pe ata ní ìgbọràn wọ́n ní tẹ́bí bá ti ń pa á máa fò lọ́wọ́ máa fò bá wa ní kí n jẹ kí n jí gọràn kí n jí gọràn ó tún sí pé kí ni òun máa jẹ tó òun bá jẹ ìgọràn wọ́n ní tó bá ti wá fẹ́ yàgbẹ́ tó bá fẹ́ ṣe gá ìdí àwa máa ta wọ́n ní tó bá ti wá fẹ́ ṣe gá yẹn àwọn ní méjèèjì jìgọràn mọ́ títí láì. irọ́ dẹ̀ ni jìgọràn yìí náà dẹ̀ ló ṣì máa jẹ. méjèèjì jìgọràn mọ́ títí láì. pé bọ́rọ̀ wa ṣe rí nìyẹn. ètò àti tí wọ́n ti ká nǹkan mọ́ alápẹ́ ìjọ. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. ìyẹn dùn ẹ̀yìn bí tó jẹ́ kí n ṣàkàwé irú nǹkan tó sọ yẹn wọ́n ní arábìnrin kan tó bá fẹ́ bímọ kò kí ń ṣe Yorùbá o Ìgbò ni ó dẹ̀ mọ̀ pé àwọn Ìgbò Ọlọ́run bless wọn gan nínú ká máa bẹ́ẹ̀ ni ká bímọ àwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ọmọ nǹkan tó ṣẹlẹ̀ nílùú tí wọ́n wẹ́rẹ́ lè pẹ́ dá ń bímọ tiẹ̀ ó sọ bẹ́ẹ̀ tó bá ti wá dé ilé tó ti bí ilé ìwòsàn tó fẹ́ gbẹ̀bí I no go born again yo ọmọ fíjì ló ń sọ. kò fẹ́ gba Jésù gbọ́ ni. òun ò ní bí wọn mọ́ òun ò ní bí wọn láyé bàbá Emeka if you touch me again for your life tí kìíní ẹ bá ti ń ṣe báyìí ló máa ṣe wọ́n ràn pé òun ò ní bí mọ́mọ́ láyé òun ò ní sunrun ọmọ mọ́sẹ̀ tóun bá ti bí eléyìí òun ò ní sunrun ọmọ mọ́ láàrin ọdún kan wọ́n tún ti lóyún mi bàbá Emeka tó ti gbà sí so kí ló yẹ tẹ́ pé a lè máa mú ẹnu kúrò nígbà tí nǹkan bá ń dùn wá ká mójú kúrò ká tún mẹ́nu kúrò ṣó mọ̀ pé kí nìyẹn máa ń bí àwọn èèyàn nínú àkókò ti mọ̀ pé kò kúkú ní ìdáríjì ní kúkú yà ṣe nǹkan tó wù mí. ọ̀rọ̀ tí ò dẹ̀ da ni nínú ìgbéyàwó tóbìnrin tàbí ọkùnrin bá ti sọ pé àkútì mọ̀ pé ẹ̀ ní dáríjì wá tàbí àkútì mọ̀ pé ẹ̀yin máa tẹnumọ́ ní etí látẹnumọ́ jù kí ló dé kò dẹ̀ ṣe pé máa affect ìyàwó nìkan irú èèyàn bẹ́ẹ̀ wọ́n ṣe máa tẹnumọ́rọ̀ fáwọn ọmọ nìyẹn. bẹ́ẹ̀ ni tọmọ bá ṣẹ̀ láàrin ọ̀rẹ́ gan láàrin ọ̀rẹ́ àwọn tọ́jọ́ ń ṣeré. má jẹ́ ká gbàgbé pé a ti sọ pé ọ̀rọ̀ ìwà yẹn ti ń wà lára èèyàn kó tó di pé ọ̀rọ̀ lọ́kọ-láyà dé títí tó fi dàgbà. ṣùgbọ́n èmi tẹ̀ ti rí àwọn lọ́kọ-láyà kan rí tó jẹ́ pé ibi ìyàwó máa ń tẹnu mọ́rọ̀ yìí ni ọkọ fi sọ pé òun ò ṣe mọ́. pé tiẹ̀ máa lọ pé kíkà ló àtẹnumọ́ ẹ̀ ti pọ̀ jù Ọlọ́run má jẹ́ ó gbàjẹ́. torí wọ́n ti sọ rí fẹ́yàn kan pé ó ti látẹnumọ́ jù Ọlọ́run má jẹ́ ó gbàjẹ́ ṣàjẹ́ ní ẹ̀ ni. nǹkan tí ibi tí ọkọ yẹn parí ẹ̀ sí nìyẹn pé
àbí o ti lọ tójú bọ̀ nǹkan tí ò yẹ kó tójú bọ̀ kí kálukú tètè ya máa lọ nílò ẹ̀. torí bí èso gbogbo sọ̀rọ̀ ẹ̀ ká má tí ì lọ ká má tí ì bọ̀. ṣùgbọ́n èmi wá ń wò pé àwọn tó máa ń ṣe àtẹnumọ́ iná wọ́n ní alágbẹ̀dẹ náà tó máa ń lorin lójú kan náà ká wò ní sáìdì tiwọn ká sáré wò díẹ̀ òun náà bóyá òun náà ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ àbí kí ló rí. ohun tí nǹkan bóyá ṣé nǹkan méjì ni mo rí àbí nǹkan ẹyọ kan tí mo kọ́kọ́ wòye ni pé ó ṣeé ṣe ká má kàn sọ pé èèyàn tẹnumọ́rọ̀ ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá ẹni tí ọ̀rọ̀ tẹ́ni yẹn ń tẹnumọ́ náà bóyá ẹni tó ń tẹnumọ́rọ̀ fún bóyá kò yí padà torí mo fẹ́ ká wò lágbo yẹn torí à ń sọ̀rọ̀ nípa láàrin lọ́kọláya ìyàwó tó ń tẹnumọ́ fọ́kọ ẹ̀ pé àbọ̀kọ tó ń tẹnumọ́ fún ìyàwó ẹ̀ náà pé kàtẹ́ kọ́kọ́ wo ti ìyàwó tó ń tẹnumọ́ fọ́kọ ẹ̀ pé ìrìn tó ń rìn yìí ò dáa tó kò tẹ́ mi lọ́rùn àbí àwọn ọ̀rẹ́ tó ń bá rìn wọn ò tẹ́ mi lọ́rùn. ìyẹn sì dáa ìyẹn ń ṣe àtẹnumọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn ò gbọ́ràn nìyẹn. òun náà ni mo ń sọ àtẹnumọ́ irú àwọn tó ń bá sọ̀rọ̀ tí wọ́n gbọ́ràn yẹn a sì pé irú obìnrin bẹ́ẹ̀ lálátẹnumọ́ pé ẹgbẹ́ òde jánu bẹ́ẹ̀ o ti láì kó máa tẹnumọ́rọ̀ jù. ìyẹn ń ṣàtẹnumọ́ àwọn ni wọ́n fẹ́ gbọ́ràn rárá. ṣé ẹ bá fún ẹnìkan lọ́kọ́ kí n má pè wọ́n ní orúkọ tí ò dáa á roko sọ́dọ̀ ara wọn. àtẹnumọ́ ni ká ṣẹra wa àbí kí nǹkan ti ṣẹlẹ̀ láti bí ọdún gbọ́n kẹ̀dẹ̀ sì máa tẹnumọ́ káàdẹ̀ ti sọ pé a ti dárí jara wa kẹ̀sì máa ẹlòmíì títí tó fi máa kú ló fi máa tẹnumọ́rọ̀. ọmọ pa ti wò ní apá abẹ yẹn èmi wá sọ pé àwọn ẹlòmíì náà nǹkan tó máa ń mú wọn tẹnumọ́rọ̀ pé èèyàn yẹn ò yí padà bóyá torí ẹni yẹn ò yí padà náà ó lè fà tẹnumọ́ ẹni tí ò yí padà náà máa sọ pé ẹni tí ó ń bá òun wí tẹnumọ́ má gbàgbé. kò ní sọ pé òun ò born again. bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé. sọmọdé ni mí ni á ní sọmọdé ni mí ni ó dẹ̀ ń tẹnumọ́ ṣé tí mi di ni bẹ́ẹ̀ dẹ̀ kẹrí ẹ̀dẹ̀ yí padà. ẹ̀dẹ̀ yí padà ẹlòmíì gan tẹ̀ sọ pé ṣebí mo ti yí padà wọn ò dẹ̀ yí padà wọn ò dẹ̀ yí padà wíwá gbogbo nǹkan tí ẹni yẹn ṣì ń gbọ́ nípa irú ìwà yẹn ó rí pé ènìyàn ò tí ì yí padà. nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí lé ní nínú ìgbéyàwó wa ni pé àtẹnumọ́ àwọn ìjàmbá tí àtẹnumọ́ dwelling in the past tó máa ń ṣe fún àwọn ìgbéyàwó wa a dẹ̀ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò mú ìrẹ́pọ̀ wá nínú ìgbéyàwó kò ní sí nǹkan tó ń pè ní cordial relationship láàrin lọ́kọláya àwọn apábí tá tiẹ̀ ti wò yẹn a ti wo ibi pé èèyàn ń tẹnumọ́ ọ̀rọ̀ ń sọ̀rọ̀ what about ìṣe bóyá ìyàwó ní ìṣe kan tàbí ọkọ ní ìṣe kan tí ó máa ń ṣe látẹ̀yìnwá ìṣe bóyá mi mọ̀ bí ok bóyá kí mo mọ̀ pé nígbà mi àwọn amára àwọn situation kankan tó yẹ pé ìwò tí ìgbọ́kàn sọ pé kí ìyá máa tọ̀ lérí. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ kò sí ohun tuntun lábẹ́ ọ̀run. àti rírú ẹ̀rí dáadáa kí ọmọ náà wá máa tọ̀ lé. ọ̀rọ̀ rí ẹ gbé yẹ̀wò ṣé bàbá máa búyà lójú ọmọ. ṣọ́ra yí ẹ. ọmọ ẹ ló ti ń tọ̀lé. ọmọ ẹ náà ló ti ń tọ̀lé yìí. ó fi jọ ẹ́. ó fi jọ ẹ́. gbé kó wá jẹ́ pé gbogbo ìgbà tọmọ yẹn bá wá ń tọ̀lé ni bàbá máa tẹnu mọ́ ọ fún ìyá. ẹ jẹ́ wá nǹkan ṣe sí èyí tẹ́ ṣe títí. sẹ́yìn fi tọ̀lé wọlé ọkọ. tí wọn ò rí stọ́ọ̀pù nínú ilé yín ó gbé débí ọlọ́run bá wa ṣe abẹ́ ọlọ́run ariwo lára ẹ tọ́mọ ẹ rèé ṣé ìgbà tí mo tún gbé tiẹ̀ débi tí mo gbé dé yìí ṣé kí n tún gbé tọmọ ẹ ṣé ìgbà tóun náà bá wọlé ọkọ. irú obìnrin yẹn á kọ́kọ́ lọ yàrá á lọ ké á lọ sunkún. tó bá dẹ̀ yá kò ní sunkún mọ́ ìyọ́ tóun náà bá máa fáyà bàkì àní kí tiẹ̀ ní gan-an èwo ni bóyá sítórì kan lòun náà ti gbọ́ nínú fámìlì wọn náà báyẹn náà sìn àwọn náà yà jù sí wàhálà wa bẹ́lẹ̀ a dẹ̀ gbọ́ sítórì mọ́mì yín náà kẹ́. mọ́mì yín náà tọ̀lé wọlé ọkọ. ẹ dákun àtẹnumọ́ nínú ìgbéyàwó ìwà tí ò dáa ni ẹ̀wọ̀n náà lájọ ń yànnàná lórí ètò lóore ni ó ní wo ló fẹ́ ká lọ wò ná ká sáré délé agbára.
ẹ jẹ́ ká lọ wo orin Saheed Òṣùpá. Èwo ń bẹ? Àṣàkẹ́. Àṣàkẹ́. Saheed Òṣùpá. Kí ni ó ń sọ nínú ẹ̀? Orin ìfẹ́ ni Àṣàkẹ́ o, kíní kan olólùfẹ́ mi Àṣàkẹ́. Ìkejì mi ní ká lọ wo Saheed Òṣùpá Àṣàkẹ́ káfífẹ́ tẹ̀ra jóńdé. Tọ́wọ́ padà dé ká wá tẹ̀síwájú náà ọ̀rọ̀ tá à ń sọ. Ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan Television Yorùbá tiyín ní ọjọ́ Jímọ̀ olóyin Jímọ̀ olóyin Jímọ̀ alálùbárí. Ó ga ó sọ pé kò sí after cruise lálẹ́. Ó gbọ́dọ̀ wà lálẹ́. Àwọn ìyá wa lásàlátù wọ́n ti múra mọ́ṣáláṣí báyìí. Àbí? Àwọn ìyá yìí bó ṣe máa ń múra Jímọ̀. Wọ́n máa ń múra ẹ̀ sílẹ̀ gidi gan ni o. Pẹ̀lú ìborùn wọn tó wà máa ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́. Ó gbọ́ tó ṣe máa ń kíra wọn ní akọ́lá o. Akọ́lá Jímọ̀ akú Jímọ̀ olóyin o. Ẹ̀kọ́ ẹ̀ láṣẹ. Ọlọ́run á ṣàgbà gbogbo iṣẹ́ ẹ̀sìn wa láṣẹ Èdùmàrè. Àmín. À ń sọ̀rọ̀ nípa àtẹnumọ́ láàrin lọ́kọláya nínú ìgbéyàwó lọ́jọ́ títí ní àwọn ìjàmbá wo ni àtẹnumọ́ máa ń ṣe fún àwọn ìgbéyàwó wa. A sì ti sọ díẹ̀díẹ̀ ìpè ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ni òkú pẹ́ńtùká ti sọ sínú ẹ̀ nítorí àtẹnumọ́. Ní ìṣẹ́jú bíi 5 díẹ̀ tó kù tá a máa fi sọ̀rọ̀ nípa àtẹnumọ́ ẹ̀ ká wá wo àwọn nǹkan tá a lè ṣe nínú àwọn ìgbéyàwó tí àtẹnumọ́ bá ti ń wà tó dẹ̀ ti ń dá ìjọ̀gbọ̀n lẹ̀. Kí ni ìwọ tẹ̀ rò pa lè kọ́kọ́ ṣe náà láti mú ìwà yẹn kúrò? Èèyàn tó bá ní àtẹnumọ́ èèyàn yẹn ò ní forgiving spirit. Ọ̀tọ̀ ni kí èèyàn máa rántí ọpọlọ a lè ní kí torí pa fẹ́ dáríjì yàn kọ́pọlọ wa parẹ́ ká má rántí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní àti ẹ̀yìn wa. Ṣùgbọ́n a ti máa ń sọ lórí ètò yìí náà dáadáa pé ìgbéyàwó fún olùdáríjì olùfijì méjì ni. Bẹ́ẹ̀ni. Èèyàn tó bá lẹ́mìí dáríjì kó má kúkú sọ pé òun fẹ́ lọ sínú marriage rárá. Ṣùgbọ́n bí ọpọlọ wa nítorí wọn ọkọ ẹ̀ àṣẹ láàárọ̀ àṣẹ lọ́sàn-án àṣẹ lálẹ́ ìgbà tàwa obìnrin ló tiẹ̀ pọ̀ jù. adẹ̀nọ́tì. a máa ṣẹ́ ní 100 times. Torí kò sí bí bá ṣe ní retentive memory ọpọlọ tó jí pépé tó tá à ní rántí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n tá a bá ti lẹ́mìí ìdáríjì àmójú kúrò àmẹ́nu kúrò ká ti gbà pé ìyẹn ti lọ. Ẹ̀ṣẹ̀ mi tó bá tẹ̀ ṣe nígbà tí a bá tẹ̀ ṣe ra wa lánàá káàdé gbàgbé ìjọ wo la máa tó tún ṣẹ̀ mí. Pé ìmí tó bá dẹ̀ tún wá o àká tún fèsì ẹ̀ kí ẹ náà kó tún ṣe kí ni kó tún lọ. Ká má máa fi ìkan wé ìkan ìtì iye ìtànà ká má fi wé tèní ká má fi tèní ká má fi wé tọ̀la ká má fi tọ̀la wé tọ̀túnla. Mo tó máa ń fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò láyọ̀ nínú ìgbéyàwó wọn máa pé ṣáwọn òṣì ìfẹ́ báyìí ṣáwọn òṣìyàn báyìí nígbà tó jẹ́ pé nǹkan tó ti ṣẹlẹ̀ látogún ọdún ni ọkùnrin míì sì fi ń hùwà fún ìyàwó ẹ̀. Jẹ́ kí n wá ṣọ̀kẹ́ ṣebí àwọn tó tẹ̀ tún sọ síta ó dáa àwọn tí wọ́n sọ síta ègé nìkan tó jẹ́ pé wọ́n fi ń hùwà. Inú ìwà ló ti máa rí. Bẹ́ẹ̀ni ìyàwó á máa wò pé kí ni kí o ṣe kí ni kò ṣe báwo. Ẹni tí ìwọ tó ṣẹ̀ tó bá bí ẹ ń lé ọgbọ́n tó bá ṣe bóyá o ṣe ọkọ ẹ lẹ́yìn bí ọdún 10 tó bá fi wà fún ẹ wàá padà rántí straight pé àbí nǹkan tó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ló jẹ́ kí ọ̀gbẹ́ni hùwà báyìí. sọ̀rọ̀ tó dẹ̀ rọra ń ṣe silent killer báyìí. Àtẹnumọ́ ti oníwà náà tún wà. Bẹ́ẹ̀ni o àtẹnumọ́ oníṣe àti oníwà. Oníhùwàsí àti ṣe ẹjọ́ nǹkan tí ò dá ni nínú ìgbéyàwó tí a bá ti jọ ṣẹra wa nítorí ojoojúmọ́ lẹ́yìn náà ń ṣe tó bá yẹ kó ṣẹ̀ sí ọwọ́ ọ̀tún ojoojúmọ́ náà ni ọwọ́ òsì náà ń ṣe tó bá yẹ kó òsì ló ṣẹ̀ sí ojoojúmọ́ náà ni ọwọ́ ọ̀tún náà ń ṣe nìkejì ká wá dúẹ̀lì nínú ẹ̀ṣẹ̀ kan ká máa sọ pé irú ẹ̀ láàrin rí. ojoojúmọ́ gan la ń ṣe adẹ́dàá wa ojoojúmọ́ la ń ṣe Ọlọ́run ta ló mọ̀ tí ò dẹ̀ tẹnumọ́ fún wa. Wọ́n àsìkò wa ti sáré a ṣèlérí fún wa pé ní ọ̀sẹ̀ tó kọjá ní abala kíni kí n ṣe wípé a máa mẹ́nu lọ bá ọ̀rọ̀ kan
tá à ń sọ pé ọmọbìnrin kan ó ti ṣe aṣẹ́wó rí ó wá lọ fẹ́ pásítọ̀. ó ti ṣòwò nọbì. ó ti ṣòwò nọbì rí ó wá fẹ́ ìránṣẹ́ Ọlọ́run nígbà tó dé inú ilé ìránṣẹ́ Ọlọ́run yìí wá ní àbúrò tó jẹ́ pé wọ́n jọ rìnrìn àjò yẹn ní lọ́ọ́ má jẹ́ arìnrìn àrè. ìyẹn wá yarí pé bọ̀dá mi ẹ̀ lè fẹ́ arábìnrin. mo mọ̀ dáadáa ìjìnlẹ̀ pampam ní àwòráwo àwọn aráwo gidi gan-an. àti ṣiṣàndínì pásítọ̀ wá sọ pé ohun àtijọ́ ti kọjá lọ lọ́dọ̀ tòun ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí takú pé ohun àtijọ́ ò kọjá lọ wọ́n ní ìyàwó tó fẹ́ ti di apẹ̀rẹ̀ àjàṣẹ́ bóyá ní ó tiẹ̀ nílé ọmọ. ọ̀rọ̀ yẹn la sọ ní ọ̀sẹ̀ tó kọjá tá a wò pé a sọ̀rọ̀ nípa ọ̀rẹ́ tó ń takò. bẹ́ẹ̀ni ìyẹn la pẹ̀kẹ́lù dáadáa. bẹ́ẹ̀ni a wá sọ pé lọ́sẹ̀ yìí a máa sọ nípa ti ìránṣẹ́ Ọlọ́run gan àti ìyàwó fúnra rẹ̀ tán fẹ́fẹ́. bẹ́ẹ̀ni. ipe ìránṣẹ́ Ọlọ́run tó torí pé ṣé torí pé wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ṣe fẹ́ fẹ́ ọmọbìnrin yẹn ni àbí torí wọ́n nífẹ̀ẹ́. òótọ́ ni ọ̀rọ̀ ló sọ yí ọlá o. tó bá jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ṣe fẹ́ fẹ́ ṣé ń pé tí wọ́n bá ṣiṣẹ́ Ọlọ́run mọ́ wọ́n lè sọ pé àwọn ò ní fẹ́ mọ́ àbí báwo. òun ló jẹ́ ká máa béèrè torí ọmọbìnrin yìí kí gbàjarè pé kí ni kí n ṣe abala kí ni kí n ṣe náà ni àtẹ̀síwá wà lọ́wọ́lọ́wọ́ báyìí. níbi tó sọ̀rọ̀ sí yẹn ó pín o. àkọ́kọ́ Ọlọ́run jẹ́ kí ẹ ní opportunity àti máa wò wá báyìí ìyẹn brọ́dà yẹn tó bá jẹ́ pé torí ìránṣẹ́ Ọlọ́run ni ẹ ṣe fẹ́ ẹ rántí pé ẹ ti gbaṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run dẹ̀kẹ̀rẹ́ ó lọ títí. ṣùgbọ́n ẹlẹ́ran ara ṣì ni wọ́n kọ́ máa gbàgbé. ẹ má gbàgbé pé ẹlẹ́ran ara nìyí ẹ gbà pé ẹ fẹ́ jèrè ọkàn fún bàbá gọ̀ọ̀dù ẹ bẹ́ẹ̀ ni. so gbogbo akùdé tẹ bá dẹ̀ wá báńdì ẹ fi ṣóòsùn. ẹ sì fẹ́ mú àgùntàn kan tó sọnù. wọnú ilé. èmi tẹ̀ wá ẹ̀yàn kan wá tún wá sọ wípé irú ọmọbìnrin yìí náà ṣé wọ́n sọ pé kò ní í ṣe pé ó tán kó má kú káì mo ṣe kinní kan lára ẹni tó ní àmójù. dandan ara wọn nǹkan tá gbọ́dọ̀ sọ náà nìyẹn. ṣé irú ọmọbìnrin yẹn náà ṣé ó ti jọ̀wọ́ ìwà yẹn náà tán pátápátá. òun ni ìyẹn náà wà ń bẹ ó jẹ́ méjì ẹlẹ́ẹ̀kẹta ni pé tẹ bá torí ìfẹ́ fẹ́ pé ìfẹ́ ń ṣàkíyín tí wọ́n pe pásítọ̀ ni wọ́n ó ṣeéṣe kó jẹ́ pé wọn ò róbìnrin rí tán nífẹ̀ẹ́ rí kó jẹ́ pé àkọ́kọ́ leléyìí tó jẹ́ pé ìfẹ́ yẹn ń jà báyìí látòrí dé ìkànnà ẹsẹ̀ ni pé mo ti débi tí máa sùn sí o ṣàwámà mi leléyìí o mo fẹ́ máa jẹ́ ni o ń gbóná fẹlifẹli ẹ jẹ́ ká sọ fún yín ẹ má bínú sà at least ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ fẹ́ marry ni àwa ti ní experience díẹ̀ nínú ìgbéyàwó ó máa ń tó stage kan tí ìfẹ́ máa ń ṣá o. ó máa ṣá málámálá. pẹ́pẹ́ ẹ̀ṣẹ̀ máa nídìí láti rebrand yẹn. tó tẹ ẹ̀yin tẹ̀ tí wọ́n jẹ́ pastor ẹ máa rí sista Ronke tó lóhùn tó wá angelic fine, voice tó straight nightingale. ẹ máa ṣèṣì gbọ́ngàn pé virgin ni ẹ máa káwọn ọmọ rí pé Ọlọ́run o ẹ máa wá rí mistake wọn nígbà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí mistake wọn yẹn àwọn ti jọ̀wọ́ gbogbo ayé wọn fọ́lọ́run wọ́n dẹ̀ ti jọ̀wọ́ gbogbo ayé wọn fún yín so ẹ rò dáadáa èyí tí ó wá yẹ ká fi kásẹ̀ ńlẹ̀ ọ̀la ni pé àwọn méjèèjì kan jọ lọ pera wọn sí ìpàdé kọ̀ọ̀rọ̀ láwọn àtàwọn àtọlọ́hun pé ìyàwó ṣó o ti ṣetán pátápátá láti jáwọ́ láti má rìn síbẹ̀ mọ́ má dojú tì mí nítorí ọjọ́ iwájú kí ìyàwó náà wá bọ́kọ ẹ̀ sọ̀rọ̀ dénúdénú pé ṣé kò ní dọjọ́ iwájú kó máa nàka àbùkù sí mi nímú pé ṣe bí lọ́jọ́ sí gẹ́gẹ́ bí nítorí ìyẹn ṣe pàtàkì o
bí gẹ́gẹ́ bí àtẹnumọ́ tá à ń sọ. ọ̀rẹ́ má gbàgbé pé ọ̀rẹ́ tí wọ́n jọ lọ sí school àbúrò pásítọ̀ ni. bẹ́ẹ̀ ni àbúrò pásítọ̀. ìjà máa dé o ó sì máa bu lọ́jọ́ kan pé ìwọ onínàbì yìí ṣé yẹn ọ̀rẹ́ kí ló ń wá lé wa. ṣé ọ̀rẹ́ kó rẹ́dì fún gbogbo ẹ̀ ojú ogun ló ń lọ. àìlómi gan tí ò bá sùúrù nǹkan báyẹn kó tó fọkọ gan ohun tó ń kojú nílé ọkọ ọjọ́ téèyàn bá ti gbà pé ṣe bí ìwé díẹ̀ náà. bẹ́ẹ̀ni téèyàn bá ti gbà pé òun lọ sílé ọkọ báyìí kó múra ogun. ilé ẹ̀kọ́ ni tó làwọn ìyá ṣe sọ pé ilé ọkọ it's not a bed of roses. ìlú gángan ni. ìyàwó máma gbọ́ tẹ́ ẹ lẹ́nu. ìlú gángan ni ibi tó kọjú sí lọ́dọ̀ tèmi ó yàtọ̀. ẹ̀yìn ló kọ sí lọ́dọ̀ tí a máa ṣá ni a máa ṣájọ ni. gbogbo yín tẹ kí gbàjarè pé kí ni kí n ṣe tó bá jẹ́ pé lọ́dọ̀ tí ọ̀dọ̀ ọkùnrin ló sọ pé kí ni kí n ṣe àbúrò mi ló ti wá sọ pé òun àti ìyàwó tí mo fẹ́ àwọn ti jọ ṣe gbòòrò kí ni kí n ṣe ṣé kí n wọ́n sọ fún pé kó máa lọ ni ṣebí ìyá kan ló bí òun náà ṣebí òun náà ní kinní kan lọ́rùn ṣebí mo nífẹ̀ẹ́ lọ́dọ̀ tìyín gbogbo nǹkan tẹ́ ẹ lè ṣe àwa ti sọ díẹ̀ ẹ̀yin lè wá fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ńlé tí èròǹgbà tìyín bá yàtọ̀ sí nǹkan tèmi àti èkejì mi ń sọ ẹ ti àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa nǹkan tí àwọn ènìyàn yìí tí wọ́n lè ṣe àbúrò ọkọ gan kí ni kó ṣe ṣe kó jọ̀wọ́lẹ̀ kó jẹ́ kí ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ fẹ́. ó jẹ́ kó gun omi kẹ́gbọ́n ẹ̀ kó lọ jọ̀líjọ̀lí pẹ̀lú ṣé tó bá tẹ̀ wá jọ̀wọ́lẹ̀ ṣé òun àti àǹtí sì máa jọ máa ṣọ̀rẹ́ náà gẹ́gẹ́ bí in-laws. Ó ti pín káàkiri kí ni kí n ṣe òun náà ní abala tá a wà yìí ẹ̀yin náà sọ èròǹgbà tí yẹn fi ṣọwọ́ sí wa nítorí àsìkò wa ti sáré lọ́jọ́ títẹ̀ ní ṣùgbọ́n dára lójú pé ẹ ti rẹ ọ̀kan tàbí méjì bá wọn ó yà kejì mi jẹ́ ká máa. oníyàn ṣe ọlọ́kà ṣe gbogbo ẹ̀yin tí ẹ sì bá wa fìfẹ́ jẹ́ náà ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ kú àdúró tiwa ẹ kú fẹ́ wa ní gbogbo ìgbà. Kaftan television yorùbá ní bíbá yìí là ń pè iléeṣẹ́ yìí lórí Startimes Channel 123 níbi ilẹ̀ tí máa ń bá wa pàdé ní gbogbo ọjọ́ ajé títí di ọjọ́ ìsinmi àìkú àbí àìkú nìyẹn tó bá tún di ọ̀la láṣẹ Èdùmàrè ẹ̀ tún bá wa pàdé àwa ni a ó máa wá ẹ̀yin sì máa bá wa tẹ́yìn náà bá ní ohun ẹyọ kan tàbí méjì tẹ́ fẹ́ kàn sí wa ní iléeṣẹ́ yìí ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí gbogbo ẹ̀rọ alátagbà iléeṣẹ́ Kaftan television yorùbá tàbí fẹ́ bá Ayọ̀ngbénú sọ̀rọ̀ ẹ bá mi lọ sórí ẹ̀rọ alátagbà Instagram àti TikTok @ayongbenu_alaga ká máa fi àsìkò yìí dágbére ní apá ọ̀dọ̀ tèmi náà kí ọlá kó bá wa kásẹ̀ ìtúlẹ̀ fún òwúrọ̀ yìí ẹ ṣeun bẹ ṣe ń wò wá. ó dá ó ṣeun èkejì mi ṣé gan ni gbogbo yín tàjọ ṣètò lẹ́nu gbogbo yín náà pátápátá làákè tí ẹ fi ààyè díẹ̀ sílẹ̀ fún wa láti jọ sọ̀rọ̀ pọ̀ a sì ti rí pé pọ̀tẹ̀pọ̀tẹ̀ ní tànà ní pọ̀pá gbogbo yín tó bá ti tàbá ẹ jẹ́ ká máa ṣe àwọn àtúnṣe nítorí tiyín náà la ṣe jókòó síbí báyìí kó lè máa dùn nínú ilé yín kó lè máa dán orúkọ tèmi ò tí ì padà Ọlá Onabajo ni mo jẹ́ ayọ̀lúwa ṣùnlá fún mi láṣàkẹ́tì gọ̀gọ̀ tí kò mọ̀ tàbá wá rí ọ̀rọ̀ kan tàbí méjì tẹ́ fẹ́ bá èmi náà sọ ẹ̀ táwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ @Onabajo Olawale @Onabajo Olawale tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá a sọ̀rọ̀ @Kaftan TV yorùbá ẹ táwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ẹ táwọn èròǹgbà yín ṣọwọ́ gbogbo ìlànà àríta sì máa fún yín ní èsì tó dáa wọ́n sọ pé eré àtayọ̀ náà láti fi pàdé ní àkọ́tún ètò ti àwọn ìdílé yìí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ á tún pàdé ní òwúrọ̀ ọ̀la ní aago kan náà lórí ìkànnì kan náà èkejì mi rẹ tí a máa juwọ́ pé ó dàbọ̀ ẹ ṣé o. ètò ìjíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń ẹgbẹ́ máa wọlé kí n káàbọ̀ kí n tún máa fi ìlú pé ẹ̀kú àmójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò ìjíròrò òwúrọ̀. ètò yìí ló ní ìdájú iṣẹ́ gbọ́. Kaftan television yẹn mọ́ ìjíròrò òwúrọ̀. gbogbo ìkan pàtàkì láwùjọ la máa bá níbẹ̀ gbogbo ohun tẹ́ fẹ́ mọ̀ nípa wọn ni wọ́n máa sọ. most of àwọn ọmọ tó wà talented tó ní ìlú àti láti wà fún society. ẹ máa wo ìjíròrò òwúrọ̀. pẹ̀lú Ọlá Onabajo lórí Kaftan television yorùbá níbi tá a ti ń ṣàfojúsùn ayé tó